ọwọ́ àwọn agbófinro ti tẹ akẹ́kọ̀ọ́ mẹ́ta tí wọ́n pa olùkọ́ wọn tí wọ́n tún gé ẹ̀yà ara rẹ̀. Akẹ́kọ̀ọ́ mẹ́ta láti iléèwé Islamic School kan nípínlẹ̀ Kano ni wọ́n ti farahàn níwájú ilé-ẹjọ́ magistrate nípínlẹ̀ náà lórí ẹ̀sùn ṣíṣekúpa olùkọ́ wọn tí wọ́n sì tún gé ẹ̀yà ara rẹ̀. Àwọn afurasí ọ̀hún ni wọ́n gbé lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìwà ọ̀daràn àti níní àwọn ohun ìjà olóró lákàtà. Agbẹjọ́rò ìjọba Mariam Alilu Dantiẹ sọ pé àwọn olùjẹ́jọ́ Inuwa Muhammad, Abba Rabiu àti Yaya Rabiu gbìmọ̀pọ̀ láti pe olùkọ́ wọn Malam Ishaku ní gbọ́mọgbọ́mọ. Ó ní wọ́n tán olùkọ́ náà pẹ̀lú ìbọn ìbílẹ̀ lọ sínú igbó kan tí kò jìnnà síbẹ̀ níbi tí wọ́n ti yọ ọ̀kan lára ojú olùkọ́ yìí àti nǹkan ọmọkùnrin rẹ̀. Ilé-ẹjọ́ ti wá pàṣẹ pé kí wọ́n sọ wọ́n sí ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 14 oṣù kẹwàá tí ìgbẹ́jọ́ yóò tún tẹ̀síwájú.